ìgalà fa ìjàmbá fún bàálù Air Peace ó mà tó ṣe àkóbá fún ìrìn àjò òfurufú ní Delta. Ìjàmbá ọkọ̀ òfurufú ṣẹlẹ̀ nígbà tí bàálù Air Peace táwọn èrò wà nínú rẹ̀ mọ̀ kọlu ẹranko igbó ńlá kan ní pápákọ̀ òfurufú ìlú Asaba ní ìpínlẹ̀ Delta. Ìjàmbá yìí ó mà ló mọ̀ wáyé ní ọjọ́ àbámẹ́ta Sátidé èyí tó mọ̀ kọjá o lásìkò tí bàálù náà tó máa ń sáré o ìyẹn ní orí ilẹ̀ nígbà tó fẹ́ gbéra lọ sókè ṣàdédé ni ẹran ẹtù náà ó mà ló mà jánà mọ́ bàálù ọ̀hún lẹ́nu tí bàálù náà tó sì ṣekú pa lójú ẹsẹ̀. Bàálù yìí kò lè rìn mọ́ lẹ́yìn tó kọlu ẹranko ìgbẹ́ náà tán lópòpónà rẹ̀ ní pápákọ̀ òfurufú ìlú Asaba. Ìṣẹ̀lẹ̀ yìí ó ní kò jẹ́ kí bàálù náà kó lè rin gbogbo ìrìn àjò tó yẹ kó rìn mọ́ tó sì tún ṣe àkóbá fún bàálù míì tó fẹ́ gbéra ní òpópónà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o ní pápákọ̀ òfurufú Asaba. Nígbà tí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ojú òpó X rẹ̀, ọ̀gá àgbà ẹ̀ka àjọ NCA tó ń rí sí ọ̀rọ̀ tó ń lọ àti dídáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú Nàìjíríà ọ̀gbẹ́ni Michael Achimugo ó mà sọ wípé bàálù ọ̀hún ó mà pa ẹranko gbò tó mà jánà mọ́ lẹ́nu náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó sì tún ṣe àkóbá fún nǹkan mìíràn pẹ̀lú. Ní ọjọ́ àbámẹ́ta òpin ọ̀sẹ̀ tó kọjá ó ní bàálù Air Peace ó mà ló mà gbá ẹtù ńlá kan tí ó sì pa ẹranko gbó náà. Ìṣẹ̀lẹ̀ yìí ó ní kò sì jẹ́ kí bàálù náà kó lè rìn mọ́ tí ó sì tún wà ní ojú òpó kan náà. Ọ̀gbẹ́ni Achimugo òun ló sọ bẹ́ẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí ó ní kò lè jẹ́ kí bàálù náà kó lè lọ gbogbo ìrìn àjò tó yẹ kó lọ mọ́ o. Ọ̀gbẹ́ni Achimugo mà sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àti tún bàálù náà ṣe. Ọ̀gá àgbà ẹ̀ka àjọ NCA tó ń rí sí ọ̀rọ̀ tó ń lọ àti dídáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú ní Nàìjíríà ó ní àwọn èrò inú bàálù náà wọ́n máa fa ìbínú yọ torí ìdádúró tí ìṣẹ̀lẹ̀ náà tó máa mú wá bá wọn o. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ó mà jẹ́ sábàbí torí kì í ṣe ẹ̀bi iléeṣẹ́ ọkọ̀ òfurufú láìròtẹ́lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò sọ̀rọ̀ yìí láti gbè lẹ́yìn àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú bí kò ṣe láti ṣe àpèjúwe nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà míì. Achimugo ṣàlàyé. Ọ̀gbẹ́ni Achimugo ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ojúṣe iléeṣẹ́ ọkọ̀ òfurufú ni láti ṣàlàyé fáwọn èrò ọkọ̀ bàálù tó gba ẹranko ìgbẹ́ yìí lórí bí wọ́n ṣe lè gba owó wọn padà. Ó ní iléeṣẹ́ ọkọ̀ òfurufú tọ́rọ̀ kàn ó sì lè san fáìnì tí wọn kò bá tètè dá owó àwọn èrò tó wà nínú bàálù náà padà. Ọ̀gbẹ́ni Achimugo ó mà tó sọ pé iṣẹ́ sì ń lọ lọ́wọ́ o lórí bàálù náà láti rí wípé ó bẹ̀rẹ̀ iṣẹ́ padà láìpẹ́ láì jìnnà kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú. Wàláhì sábàbí ni gbogbo nǹkan ó lè jẹ́ pé bàálù náà rèé bóyá yóò já lórí òfurufú ni kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan ó yọ Ọlọ́run ọba o. Ẹ̀jẹ̀ a máa dúpẹ́ nípòkípò tá a bá bára wa. Àdúrà gba Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àbúrò oníṣẹ́ nìkan kan wá o.